Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aki gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe tí gbọ́ wa. A lè dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú àwọn fídíò wa tí a ti ń ṣe tẹ́ ń bá wa share. Ẹ jọ̀ọ́ fídíò yìí mo fẹ́ kẹ́ bá mi share eléyìí náà. Eléyìí ò kí ń ṣe pé bóyá àfihàn audience àbí nǹkan kan àbí àfihàn wa ẹlẹ́mà nítorí kíní kan àbí ó fi boost page àbí nǹkan kan náà. Ẹ̀yin tẹ́ bá jókòó tì yẹn ní kẹjọ máa sọ yẹn. Bọ̀tọ́rọ̀ bá ń lọ máa sọ sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí kó wọ inú Ògbómọ̀ṣọ́ gangan. Kó wọ fídíò tá ń ṣe lọ́wọ́, fídíò tí mo ń ṣe ẹlẹ́ẹ̀kẹta ilé ló máa jẹ́ part 3. Ẹlẹ́ẹ̀kẹta ni torí Ògbómọ̀ṣọ́, ẹ jẹ́ kó wọ inú Ògbómọ̀ṣọ́ dáadáa kí onílé gbọ́, kálejò lè gbọ́. Ìdásọdé lọ́rọ̀ pé àwa Mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wa gbọ́ dáadáa tó nílé àtàlejò yín tẹ́lẹ̀ ń jẹ́ Mùsùlùmí ní Ògbómọ̀ṣọ́. Mọ̀náfìkì 85% ni mọ̀náfìkì tó wà láàrin yín. Ẹ̀yin gangan ni mọ̀náfìkì, ẹ̀yin gangan ni mọ̀náfìkún, ẹ̀yin gangan ni mọ̀náfìkì tó wà nínú àwọn Mùsùlùmí Ògbómọ̀ṣọ́. 85% ni mọ̀náfìkì tó wà láàrin yín. Ẹ fi yẹn jẹ oyè, gbogbo yín lẹ péjọ síbẹ̀ tẹ́ fi jẹ oyè. Agreement yín ò wọ̀ mọ́, iná wọ̀ mọ́, bẹ́ẹ̀ sì fẹ́ kí gbogbo ẹ jẹ́ kò jẹ́ bẹ́ẹ̀ mọ́, kò rí bẹ́ẹ̀ mọ́. Gbogbo ayé ti mọ tẹ́ ń jà lé lórí báyìí, everybody ló ti rí nǹkan tẹ́ ń jà lé lórí. Ẹ rí pé tẹ́ fi torí ẹ̀ jẹ́ kò rí bẹ́ẹ̀ mọ́. Ó dẹ̀ ń pariwo lọ́jọ́ kìíní, bàbá ìmáàmù ń pariwo, ẹ jẹ́ máa dákọ̀ bàbá ìmáàmù sífì ìmáàmù tọ́líàt. Bàbá ń pariwo lọ́jọ́ kìíní àná pé ẹ lọ di bágìn mọ́ ọba pé ẹ fẹ́ kí ọba yọ òun ẹni rọ́. Gbogbo géèmù tẹ́ ń play, àti gbogbo ẹ̀ ń sìn géèmù kí lẹ̀ ń play. Ẹ jókòó sáàfin, ẹ wà nú ààfin níbẹ̀ yẹn, ẹ ń jókòó sáàfin, ẹ ń ju òkò lú. Ẹ jókòó inú pálásì lẹ wà, ẹ máa ju òkò síta. Tán bá ju ògúlùtúlù yín, ẹ sá sẹ́yìn ọba, ẹ lọ́ba ní ń bá wí. Tẹ́rí tí ọba lẹ́dẹ̀ tí ń ju nǹkan, ẹ jókòó lọ́dọ̀ ọba àtàwọn àgbààgbà tẹ́ pẹ̀lú aláàfáà, gbogbo àwọn ọ̀rọ̀ tó ti lọ tá kan ń wò látọjọ́ ẹ̀, à ń wo gbogbo ẹ̀. Ìwà mọ̀náfìkì lẹ́hun tẹ́ bá ń bá lọ báyìí àti lábọ̀ lágbára. Èyí ò kí ń ṣe báyìí kó lábọ̀, a sọ fún pé ẹ ń kọ ìtàn ni. Ìtàn tẹ́ ń kọ yẹn, àwọn kan ti ṣe bẹ́ẹ̀ lánàá, tán lo ayé, ibi tán lo tí sílẹ̀ ti gbé, tó bá yẹ kí mẹ́rin ṣe nìyẹn, sáyé ò rí bẹ́yìn ṣe ń ṣe. Ayé ò lè rí bẹ́ẹ̀ ṣe ń ṣe, ẹ̀yin náà ẹ máa kúrò lọ́jọ́ kan ni. Bàbá wa Ṣọun àná kábíyèsí o, kó tó pé bàbá gbéṣẹ̀, àwọn ti lọ, wọ́n ti dìtàn. Bàbá wa Aláàfin àná, bàbá Adéyẹmí kábíyèsí o, kó tó rí pé àwọn lọ, wọ́n ti gbéṣẹ̀, wọ́n ti lórí, wọ́n ti dìtàn nìyẹn. Àwọn tó ń bẹ́ẹ̀ ń sìn kọ́ lọ́run jẹ́ ká rí wọn pẹ́. Ọba Ṣọun, Ọlọ́run jẹ́ ká rí bàbá Gándì, Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́. Bàbá wa Láàfin tòní, Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o. Bẹ́ẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba tó ń lò lọ́wọ́lọ́wọ́ sí àwọn kan ti lò lánàá. Ìtàn nẹ́kọ ẹ̀yin ti yín, ẹ̀yin mọ̀náfìkì tẹ́ ń gbọ́ sẹ́yìn ọba, tẹ́ ń jùkò tí wọ́n má jùkò sí, má ju ògúlùtù fún yín, ẹ̀ sá sẹ́yìn ọba. Bàbá wa Láàfin, bàbá wa Ọba Ṣọun, ẹ dákun torí tọlọ́run. Àwọn pípù yẹn lé wọn síta. Àwọn tí ń sọ fún yín ti pẹ́ o, ọ̀rọ̀ tí ń di gbàsgbòs. Ìtẹ̀wùlẹ̀ ń sọ fún ìmáàmù wọn, tẹ́ ń sọ fún odidi sí ìfìmáàmù lu pó ń ṣe wọ́nranwọ̀nran yẹn, wọn ò ní gbà fún yín o. Àwọn mùsùlùmí ò ní gbà bẹ́ẹ̀ kó lọ bẹ́ẹ̀ o. Táwọn tẹ́ bá jẹ́ wà ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá dákẹ́, àwọn tó wà níta ò ní dákẹ́. Kò dẹ́ ń sẹ́yìn lẹ kọ́ọ̀sì ẹ̀, kò ń sẹ́yìn lẹ tira yín débi tẹ́ ń sọ fún ìmáàmù kó ń ṣe wọ́nranwọ̀nran o. Àwọn ẹni bí àwọn ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n tó máa ń gbọ́ kán máa gbọ́n sìn. Kò sí nǹkan tẹ́ ṣe o. Aṣọ iye ara yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín gan fúnra yín ti fàyà. Ní gbogbo inú ìlú sálàwà, gbogbo náà kàlí rọ́, gbogbo àwọn náà kàlí tí ò ní ṣiṣẹ́, gbogbo àwọn tí ò ní bá gbogbo rọ́bìṣì tẹ́ntẹ́ ṣàṣì tí ò mọ̀ nípa ẹ̀ kí ó lè ṣiṣẹ́ lára ẹ̀. Nǹkan tí ò bá mọ̀ nípa ẹ̀ kò lè ṣiṣẹ́ lára ẹ̀ ń tẹ́ mọ̀ nìyẹn. Gbogbo ògùn rọ́gbó náà kàlí rọ́, náà kàlí fèkì
tí Islam ò back gbogbo ya bàlágà ní oṣù kankan tí Islam ò back gbogbo àwọn kan tó ti rọ́bìṣì sígbó tẹ́ ṣàṣàṣà tí ò lọ kó lọ lẹ́yìn ìgbà tẹ́ ẹ sì yẹn tán tẹ́ ẹ bá ju nǹkan tán ẹ máa sásẹ́yìn ọba ẹ fẹ́ bàlújẹ́ àwọn tí ń sá fún yín mo ti sọ nínú pàtó yẹn mo ti sọ wọ́n ń sá fún yín ẹ mọ̀ ni gbogbo tẹ́ ń ṣe ń bẹ̀ yẹn gbogbo ayé ló ń wò yín tẹ́ ẹ bá dẹ̀ ju òkò wọ́n ń ju ògúlùtù ẹ mọ iṣẹ́ tí ògúlùtù máa ń ṣe sẹ́yìn pé ibi tó bá bọ́ sí afọ́nká ni abo nílé abálejò ẹ lè sọ nǹkan kan ń bẹ̀ yẹn wọ́n ti ní kí ìmáàmù dákẹ́ kó máa wò yín hàn ìmáàmù ti dákẹ́ ń sìn bàbá wa sífìmàm gbogbo Ògbómọ̀ṣọ́ pátápátá ti létoko nọ́mbà 1 mùsùlùmí bíyàn fẹ́ kókọ̀ wọ́n ti ní kàn dákẹ́ fún yín ó dẹ̀ ti dákẹ́ bàbá yìí ti dákẹ́ fún yín tẹ́ ẹ bá tún rìn jàgbín àti táwọn ó ti máa dá yín lóhùn ẹ lè ọba kan ò lè disrespect ìmáàmù lú kò ní bójú rí àwọn èèyàn pàdé mùsùlùmí ò kí ń gbarú ẹ̀ torí ẹni tí ẹni tẹ́ fi joyè nílùú yín tẹ́ fi jẹ́ sífì ìmáàmù tọ́lé àti sífì máàmù yín ó kápébù nǹkan tí ò yé yín nìyẹn ó kápébù wọn kì í rírú wọn kì í lè ṣèkè àwọn náà ń ṣèkà ara wọn torí bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ àwọn fẹ́ máa react lérí pé gbogbo àyàn àwa dákẹ́ àwọn òun pé kí ló ń ṣe bàbá ìgbà náà ṣe bàbá yìí bàbá tọ́lọ́run ti dá lọ́lá bàbá tọ́lọ́run ti dá lọ́lá Ọlọ́run ti gbé sípò tiẹ̀ ipò tí Ọlọ́run tó kálukú sí Ọlọ́run ti tó bí ó ṣe tó which is ntẹ́ fẹ́ máa ṣe yẹn ẹ dákun Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí peace reign ẹ jẹ́ kí peace kó reign l'Ógbómọ̀ṣọ́ ẹ jẹ́ kí ìlú gan fún alára rẹ̀ ìlú gangan ẹ jẹ́ kí atẹ́gùn tó ní àlàáfíà kó fẹ́ nínú ìlú atẹ́gùn àlàáfíà gangan ẹ jẹ́ ká atẹ́gùn àlàáfíà kó fẹ́ sí yín àtọba àti joyè àti máàmù kínní àti máàmù àfin àtàwọn àríjẹníbàjẹ́ àti àwọn agbélégbọ́ àti kínní kan ẹ jẹ́ kí àlàáfíà kó wọnú ìlú wa bá yín ká àlàáfíà kó tiẹ̀ kọ́kọ́ kẹ́ ẹ tiẹ̀ kọ́kọ́ sinmi oṣù kan náà kẹ́ ẹ wá atẹ́gùn tó máa fẹ́ sí yín. ó ti bàbá nísìnyí báyìí àwọn ti dúró yọ wọn ti ń bá sámọ̀ tí wọn lọ tó bá di jọ Jímọ̀ wọ́n sọ̀rọ̀ Ọlọ́run tó ń sọ fáwọn èèyàn àwọn olùkàgbó wọn á padà sílé wọn ẹni tó bá rìn wọ́n ń jàdí nísìn ẹ mọ́ rìn ní jàdí kankan ẹ fi bàbá yìí sílẹ̀ ẹ jẹ́ kí oníkálukú kó mọ wọra wọn lọ́ọ̀kan wíjì ọ̀rọ̀ nípa mo kí bọ́dà wa Àmọ̀tẹ́kùn mo kí brọ́dà yìí gidi gan ni o mo kí brọ́dà yìí gidi gan ni o mo kí Àmọ̀tẹ́kùn gidi gan ilé àtọ̀nà yín Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́ gbogbo tẹ́ ń dáwọ́ láyé yín ìbàjẹ́ ò ní kan wọ́n bàjẹ́ ò ní kan ibi tẹ́ ẹ ti ga dé ẹ̀ ní wálẹ̀ ẹ túbọ̀ ga jù bẹ́ẹ̀ lọ dáadáa Ọlọ́run ṣe nílùú mọ̀ọ́ká tẹ́ jèrè ẹ jèrè lágbára Ọlọ́run Ọlọ́run ní daṣẹ́ yín rú mo kí yín gidi gan mo kí yín gidi gan Ọlọ́run á kí yín Ọlọ́run á bá wa kí yín èdè kìrìsìtẹ́nì nígbà tí bàbá mi fẹ́ ṣe mistake lọ́jọ́ kan wọ́n ní kìrìsìtẹ́nì kan ní ń dá ní mùsùlùmí rú kìrìsìtẹ́nì kan kò dá ní mùsùlùmí rú mùsùlùmí ní ọ̀tá mùsùlùmí ló ń ṣe kìíta mùsùlùmí ló ń ṣe mọ̀náfìkì mùsùlùmí àwọn òdẹ́ kì í ṣe mùsùlùmí wọ́n ti proof káwọn kì í ṣe mùsùlùmí gbogbo ìgbà tán kọ́ ọ̀rẹ́ egún kiri afẹ́ náà lọ́rẹ́ egún à ń náà lọ́rẹ́ ọya gbogbo nǹkan àti rádànràdán tí ò sí lórílẹ̀ mọ́ tí ò ṣiṣẹ́ àwọn kan tí ò ṣiṣẹ́ tá ti pé fíríkì ni sọmọ mọ́ àṣeré ni ọ lè má wá ṣeré o tó bá ń fíríkì máa fíríkì inú yàrá ẹ̀ wọ́n wá sórí social media wọ́n máa kó ọ̀rẹ́ ẹ̀rọ kiri ọkọ̀ kan fẹ́ ná rẹ lọ́rẹ́ ẹ̀rọ ni. ẹ dákun ẹ mọ́ rin àwọn èèyàn ní jàgín mọ́ ọ̀rọ̀ ti fẹ́ mọ́ di gbáàsì bùs bàbá ẹ̀ sọ ó sọ pé tí wọn bá yẹ ìjẹun
tó bá rí pé ọ̀yẹ̀yẹ́ òun tọrọ pé òun ló ń yẹ̀yẹ́ ọ̀yẹ̀yẹ́ òun kó tó bá yẹ̀yẹ́ òun wọ́ fún ààrẹ ọ̀dì ẹni yẹpẹrẹ ọwọ́ àti fẹ́ di gbàs. Bàbá wa ọlọ́lá jùlọ ọba wa nílùú Ògbómọ̀ṣọ́ bá Ṣọun, Ọlọ́run jẹ́ ká rí yín pẹ́ o, ẹ pẹ́ lórí oyè dáadáa, ìlú ó túbà yóò túṣẹ, ẹ dákun gbogbo ọ̀nà tálàáfíà ọba fi wọ Ògbómọ̀ṣọ́ pátápátá, kódà kí ó jẹ́ pé ọba kẹ́ ẹ gbà fún ẹni tí ò yẹ kẹ́ ẹ gbà fún ara, kẹ́ ẹ ṣe bí kẹ́ ẹ kàn ṣe ọba gangan, kẹ́ ẹ ṣe ọba gangan tó ba lérí gbogbo nǹkan tí wàá máa ń bà fún gbogbo nǹkan, kódà tẹ́gbìn bá ń bọ̀ ọba ó bà fún kó sá bá tiẹ̀ lọ. Kẹ́yìn tí ò tó yàn kó máa bọ̀ gẹ́gẹ́ bí ọba tí ò ní tẹ́ ẹ̀ ní sígbà tẹ́tí ẹ̀ gbọ́ tí ó kàn gbẹ̀yìn kùlé tí yín lọ, torí ibi tọ́lọ́ ti gbé ndé yẹn ọlọ́ni máa ń gbéyàn dé bẹ́ẹ̀, èèyàn kọ́ sẹ́rẹ́ àwọn tẹ̀rù bóyá wọ́n gbé ndé bẹ́ẹ̀ yẹn tẹ̀rù pé wọ́n sọ̀pọ́ọ̀tì yín, ìwọ sọ̀pọ́ọ̀tì mi ṣùgbọ́n sọ pé kí n padà sọ̀pọ́ọ̀tì ẹ̀yìn ẹ̀, àwọn kan náà sọ̀pọ́ọ̀tì yín tọ́lọ́ ń balẹ̀ ní débẹ̀ ẹ̀ ní di ọjọ́ tí wọ́n ta fọ́ọ̀mù fún yín. ìdí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn, ọlọ́ni máa ń gbéyàn dé gbogbo àwọn ìyẹn mọ̀nàfíkì àti jẹ àti mú lásán ni. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.